Olúwaníga Ayọ̀tọ́mọ Adérónkẹ́. Ọmọ ibo gangan ní ibo ni bàbá àti màmá yín? Ọmọ ìlú Ìjẹ̀bú, Ogun State, Ìjẹ̀bú-Igbó to be precise. Both parents Ìjẹ̀bú-Igbó ló ti wá, àwọn méjèèjì. Ṣé mọ́lé? Mo mọ̀lé o. Ṣé lè kí àwọn ará ilé gangan lédè tí ó yé wọn èdè wọn gangan? Ẹ̀wẹ̀ só ẹ̀yin yé mi, ẹ̀yin bà mí, ṣe dáadáa lẹ́ wà, ara lè ń kọ́. Ẹ ṣé. Ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ṣe kékeré yín àwọn iléèwé tí ẹ lọ mọ́ra wọn. Okay. Mo bẹ̀rẹ̀ primary school mi ní Aunty Joy Nursery and Primary School, Ososami, Ibadan. Then from there, mo ṣe secondary school mi ní Queen School. I went to two secondary school, Queen School at St. Anne's, but I finally finished at St. Anne's School, Molete, Ibadan. So, láti ibẹ̀, mo lọ sí Wolex Polytechnic ní Èkó, ibi tí mo ti ní OND mi. Then from Wolex, mo ṣe university mi ní Taisolarin University of Education ní Ìjẹ̀bú-Òde. So, àwọn ibi tí mo ti ní BSc mi lọ́wọ́. BSc in kíni? BSc in Business Administration. Ẹ ṣé. So Ìbàdàn ni ẹ ti dàgbà. Ẹ wá lọ sí iléèwé gíga ìkíní ní Èkó. Báwo ni ó ṣe rí tẹ́ kúrò ní Ìbàdàn tẹ́ lọ sí Wolex lÉkòó? Oh wow, okay, it's very fine. I love it. The experience was good and all that. I enjoyed it. I enjoyed every bit of it because mo tún meet àwọn èèyàn. I met new people, new faces. So mo tún gain a lot of things aside from right from kékeré mi Ìbàdàn ni mo dàgbà sí. So moving to another state, like, it's awesome. I really enjoyed it. Ẹ ṣé. Àwọn ará ilé ń wò wá. Ẹ jẹ́ kó mọ ibi tá ti wá bá yín báyìí. Ibo ni bí tá ti wá bá yín? Sókà ni wọ́n ń pe ibi báyìí. Ìyànà Balẹ̀ ní Sókà ní ìlú Ìbàdàn. So kí ni ṣé ibi iṣẹ́ yín lélẹ́yìn ni? Àwọn kan wò fún wọn rí yín nínú ibì kan ni. Ibo ni bí ṣé ibi iṣẹ́ yín ni àbí ilé yín àbí báwo ni bí ìṣe jẹ́ bí tá ti ń bá yín sọ̀rọ̀? Ṣọ́ọ̀bù mi ni ibi báyìí. Ibi báyìí ni mo ti ń ṣe káràkátà àti tọ̀dọ̀ mi on my own. So small palace lé ní ibi báyìí. Tẹ́ bá ní káràkátà, kí ni nǹkan tẹ́ ń rà, kí ni nǹkan tẹ́ ń tà bí wọ́n rà lé fẹ́ mọ̀? Iṣẹ́ bàtà ni mo ń ṣe tí mo dẹ̀ ń tà fún àwọn èèyàn. So bàtà ni mo yàn láàyò láti máa ṣe. Iṣẹ́ ọwọ́ bàtà ni mo ń ṣe. Ẹ ṣé. Bizadme ni ẹ ṣe nígbà tí ẹ parí. Níbo ni bàtà? Níbo ni ó ti wá? Àti pé iṣẹ́ ọwọ́ púpọ̀ wà táwọn èèyàn ń kọ́. Bápo obìnrin, hairdressing, fashion. Níbo ni bàtà ti wá? Ẹ bá mi yànnà náà fún àwọn ará ilé ọmọ kó ṣiṣẹ́ gangan. Iṣẹ́ bàtà, okay. Ìgbà tí mo ṣetán ní university, tí mo dé láti service, I tried looking for work. Mo wáṣẹ́ lọ lọ́tùn lósì, kò sí iṣẹ́. Most companies, tẹ́ bá dọ́dọ̀ wọn, they will tell you they want 5 years experience. Then ẹni tó ṣẹ̀ṣẹ̀ parí school, bó lẹ ti fẹ́ kó ní experience, kò sí experience tó fẹ́ ní. So I have to step back. Ìgbà tó tún yá, mo tún wò pé at least àwọn banks and all that, gbogbo wọ́n tún ní age, pé ó tún depend lórí age. Mo lè wá wò pé since tó yẹ pé Nigeria everything wọ́n ti ń complain 5 years experience, eléyìí experience, you go here, you go there is no job. Pé so kí ni mo máa ṣe? Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn sílé, but one day I now woke up pé ẹ gbọ́, ẹni tẹ́mi àti ẹ̀jọ́ ń wáṣẹ́ nínú pé kò fẹ́ máa dúró sílé mọ́, òun ti gbáṣẹ́ Indomie. Iṣẹ́ Indomie kẹ̀dẹ̀rẹ́ target ni you sell under sales. Ó lè jẹ́ most times owó ara ẹ̀ ló máa fi kún. Ìjẹ̀bú dẹ̀ máa sọ pé ẹni níyẹn ń dégbò ẹ̀yìn. So nígbà tí mi ò dẹ̀ lówó tí màá máa fi kún owó ọjà, so it's better I just stay at home. Má wò pé jẹ́ kí n tiẹ̀ lọ kọ́ṣẹ́ pé but I want to learn something unique, something that táwọn èèyàn bá ní obìnrin ló ń ṣe kíní. Initially I wanted to go into mechanic, pé kí n máa ṣe mechanic because daddy mi mechanic, iṣẹ́ mechanic ni wọ́n ti bẹ̀rẹ̀. Mo á rò fún ọ̀dẹ̀ ṣe mọ́.
wọ́n rò pé ká ní dáàdì mi ṣì wà nídìí iṣẹ́. ṣé nígbà tí dáàdì ṣe mechanic sẹ́yìn náà máa ń lọ workshop sẹ́yìn náà mọ̀ nípa mọ́tò díẹ̀ torí bí tẹ́ yà sí yẹn wọ́n lálẹ́ wà á wọ̀ wọ́n lára ẹja sáré dúró síbẹ̀ díẹ̀. Ìgbà tí dáàdì mi ṣe mechanic mo máa ń lọ ṣọ́ọ̀bù wọ́n máa ń kó wa lọ workshop. Wọ́n máa ń kó wa ò ní lọ́kẹ̀ a máa kó wa lọ workshop. Mo mọ díẹ̀ nípa mọ́tò mo mọ nípa mọ́tò díẹ̀ torí tó bá ń sẹ́yìn náà ti fẹnu fa petrol rí dáadáa. Mo ti fẹnu fa petrol rí sínú mọ́tò láti sínú keg because wọ́n ní àwọn mọ́tò tó ti máa ń ṣe transport so àwa lọ́fíìsì in charge petrol pé tó bá ti dé láàárọ̀ ìwọ wá gbé 5 litres so owó 5 litres yẹn tó bá ti wá deliver lálẹ́ àwa la máa gbà tá máa ṣe account so bí mo ṣe mọ díẹ̀ nípa mọ́tò nìyẹn. mo ń gbádùn yín ẹ ṣe. so ìgbà tí wọn dẹ̀ ṣe iṣẹ́ mechanic mọ́ tó yẹ kí wọ́n ti di dealer in cars and all that wá ò pé mi ò fẹ́ lọ sí kò sẹ́ni tó lè really kọ́ mi pé let me just do something different. Wá ò pé take in lọ kọ́ṣẹ́ bàtà because I love tó bá ní bàtà mo like bàtà gan-an is either heels slippers and all that I love it so let me just go into it like so that màá tún lè bí mo ṣe decide ni mo ṣe ṣe okay. ẹ ṣe kò ní dáká kọ sáré bẹ ó yẹ ká fún ẹni tó yẹ ká fún lọ́wọ́ ká fún ọ lọ́wọ́ níbo lẹ ti kọ́ iṣẹ́ bàtà ìtàlẹ́ni tó kọ́ yín ọdún mélòó lẹ fi kọ́. Ọ̀dọ̀ bọ̀dọ̀ Oyèdélé ni mo ti kọ́ bàtà Oyèdélé lórúkọ wọn ni mo ti kọ́ bàtà so mo dẹ̀ kọ́ for like a year ni mo fi kọ́. ẹ fún wa ní ìrírí ìgbàtẹ báwo ni ìgbàtẹ bẹ̀rẹ̀ kí lọ́wọ́n tó rọ̀wọ́n tó ń wọ̀nyí báyìí náà ń wo bẹ ṣe ń sọ yìí náà nígbà tó dípẹ́ bẹ̀rẹ̀ kí lọ́wọ́n nǹkan tó kọ́kọ́ yín kí lọ́wọ́n ìṣòro tó wà bẹ́ẹ̀ kí lọ́wọ́n nira ṣé gbà kan ń sun yín ẹ jẹ́ ká mọ bẹ ṣe kọ́ iṣẹ́ yẹn. Ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ my boss asked me a question wọ́n ní ṣo máa ń jáde mo ní mo máa ń jáde wọ́n ní like ṣo máa ń travel mo ní I love travel wọ́n ní ò lè kọ́ṣẹ́ mo ní kí ló dé wọ́n ní because ẹni tó bá ti ń jáde jù tó bá láwọn ọ̀rẹ́ kò lè kọ́ because at the end of the day you feel distracted mo wá ní tó bá ti jẹ́ yẹn ni mo máa kọ́ wọ́n ní okay so wọ́n ní kí n kọ́kọ́ lọ sí ibi wọ́n ní ibi rack right like table rack pé go to that table lọ check àwọn bàtà tó wà lórí ẹ̀ àti mo dé bẹ́ẹ̀ mo ní sà ṣẹ́yìn náà lè ṣe àwọn bàtà ìwọ́n làwọn ṣe mo ní ó jọ imported wọ́n ní if you can be patient enough if you too you can do something like this mo ní wow I'm ready so látọjọ́ yẹn mo decide pé I will put my travelling my going out let me just pause it for a while so bí mo ṣe pause ẹ nìyẹn then I stopped travelling then I focused on the training so ìgbà tí mo máa bẹ̀rẹ̀ mo really tètè ń gbéṣẹ́ fún mi ẹ mọ̀ as a starter wọ́n á ní kí n ṣe máa wo àwọn ìyókù mi so mo máa ń wò wọ́n bọ́yì máa ń fi gum sí then I have one should I call it attitude or character like if you are doing that thing I will tell you I can also do it so ó wá ní ọjọ́ kan bọ́yì ń fi wọ́n gé we call that nora I will show you so wọ́n gé lọ́wọ́ money I can also cut on ní láíláí ò tí lè gé lè kọ́kọ́ máa fi gum you apply gum ẹni tó bá kọ́ṣẹ́ bàtà the first thing is you apply gum but ó tún ní ìdígbò bí wàá tún ṣe apply gum because kò gbọ́dọ̀ pọ̀ jù kò gbọ́dọ̀ lè wà kò dẹ̀ gbọ́dọ̀ má tó mo tún kọ́kọ́ yẹn so gbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní apply gum wọ́n á ní okay tí wọ́n bá ti ń file máa dúró tì wọ́n máa wò ó tó bá ti ń ṣeré máa dúró tì wọ́n máa wò ó bí mi náà ṣe bẹ̀rẹ̀ sí ní so tí má ti wá délé ìgbà tó stage kan ọ̀gá mi mú wa lọ síbi tí wọ́n ti máa ń ta àwọn material yẹn so wọ́n á ní ọmọọṣẹ́ mi lélẹ́yìí o in case tó bá yẹ kó òun ló fẹ́ wá máa ra so ìgbà tí mo ti mọ̀ máa yọ́ lọ lẹ́yìn máa lọ ra material máa wá nílé tó bá yẹ ń ṣe ní ibiṣẹ́ tí má ti délé I will also do the same thing so that màá lè tètè catch up then mo tún ní àwọn senior tó jẹ́ pé they really like me so tó bá ti ń ṣe kí ni wọ́n ní mama tí wàá jókòó báyìí so tó bá jókòó tí wọ́n with their own knowledge I'm able to like grab then pé okay I'm a very fast learner then like that èmi náà ṣe
bẹ̀rẹ̀ nìyẹn. ṣe rántí bàtà ìjọ lẹ kọ́kọ́ ṣe bàtà, ṣe rántí ìjọ yẹn báwo ló ṣe rí lára yín pé ẹ̀yin lẹ ṣe bàtà tẹ wá pàtó ọ̀gá wò pé bàtà wo ni ẹ jẹ́ ká rántí, ẹ sọ fún wa bí ìjọ yẹn ṣe rí. Ok, wọ́n ní ọjọ́ yẹn ọ̀gá mi kọ́ ni ok o tó bá ti di ọjọ́ Thursday àbí Friday o ẹ máa ṣe test o. Mo ní test, ṣáà tún máa ṣe test nídìí iṣẹ́, àwọn ẹ máa ṣe test. So báyìí dé ní ọjọ́ yẹn ọ̀gá mi ní ok ìwọ wàá ṣe bàtà ọmọ kékeré, ìwọ bàtà eléyìí ló máa ṣe, ìwọ bàtà eléyìí ló máa ṣe. So wọ́n fún wa material tá a máa lò, wọ́n ní best of luck o. Báwo pé ok since ẹ gbé pattern dẹ̀ ti wà báyìí bẹ̀rẹ̀ nìyẹn. So at first it was very very difficult, like very very like okay àti turn àti ṣe gbogbo ẹ̀. Okay, let me just so senior mi yẹn aṣàmà ní tí wọ́n ti fẹ́ ṣe mistake lẹ́yìn àṣẹ báyìí ó máa bẹ́ẹ̀ kọ́ màá tún tọ̀ nẹ̀ tí wọ́n ti get ẹ̀ àṣẹ báyìí àdìbò àṣírí. So láti bẹ̀ ìgbà tí mo lè ṣe tán okay go try ó gba let me just see ó gba kí n ṣàfihàn 5 mo ní ọ̀gá 5 mo tẹ̀ ṣe part náà ẹ ṣe sà. So láti gbà yẹn lèmi náà ti bẹ̀rẹ̀ sí ní àánú mo ti gbọ́dọ̀ jẹ́ kí èmi náà bẹ̀rẹ̀, mo gbọ́dọ̀ tètè mọ̀ mo gbọ́dọ̀ tètè mọ̀. Fún àwọn aráyé tó ń wò yín lé báyìí sí ẹ jẹ́ ká mọ̀ pé ẹ fẹ́ ṣe bàtà lé ní báyìí, kí làwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ ní, kí làwọn nǹkan tó gbọ́dọ̀ wà ńlẹ̀ tó bá di pé òkè àti bá fẹ́ ṣe bàtà mọ́ láti nílé èròjà tí èèyàn máa láti need tí a fẹ́ ṣe bàtà, ẹ jẹ́ kàn ara lè mọ̀. Ṣé ní irinṣẹ́ ni àbí ní material? Ok, tó bá ti jẹ́ material bàtà kó oríṣiríṣi. Tó bá jẹ́ pé shoe lẹ fẹ́ ṣe, either shoe or slippers, nǹkan kan tó pa gbogbo wọn pọ̀ náà ni leather. But tó bá nǹkan kan tó dẹ̀ yà shoe àti slippers ní sole. A ní sole tó jẹ́ ti slippers, a dẹ̀ ní sole tó jẹ́ ti shoe lọ́tọ̀. So tó bá jẹ́ pé slippers lẹ fẹ́ ṣe, leather náà, then customer ló máa sọ fún yín irú design tó fẹ́. So design tó bá fẹ́ òun lè máa ṣe fún. But pé ẹ fẹ́ ṣe kíní gbogbo èmi ní leather, gum, lining leather tẹ́ máa lò, everything gbọ́dọ̀ wà nílẹ̀. Mọ́ sole bàtà tẹ́ fẹ́ lẹ̀ mọ́ ó gbọ́dọ̀ wà nílẹ̀ láti fi ṣe bàtà. Eléyìí tó wà ní ọwọ́ yín ẹ ṣàlàyé fún wa báwo ló ṣe àárí 40 àbí nǹkan lára ẹ̀, kí ni iṣẹ́ tó máa ń ṣe nídìí bàtà ẹ ṣàlàyé fún wa. Igi bàtà eléyìí bó ṣe wà yìí last ló máa ń pè fún àwọn tí wọn bá fẹ́ pè ní bóyá tá bá fẹ́ ra last. So òun la máa fi ń ṣe bó ṣe wà yìí, a lè fi ṣe slippers, a lè fi ṣe shoe ní bó ṣe bẹ́lẹ̀ yìí bó ṣe wà. But kì í wá ń ṣe gbogbo igi shoe la lè fi ṣe slippers, ó yàtọ̀ sí ara wọn. But eléyìí bẹ́lẹ̀ ṣe wà yìí a lè fi ṣe shoe, a lè fi ṣe slippers. So size 40 lélẹ̀, size 40 ẹni tó bá ń lo size 40 a lè lò fún, tó bá ń lo 41 a lè lò fún. Tó bá jẹ́ pé àwa ní igi 42 ó ní bá ṣe máa ṣe a máa gbà síwájú. So but tó bá yẹ bí 30 something ní nǹkan. Tó bá yẹ bí 13 ẹ mọ̀ àwọn míì wọ́n lẹ́sẹ̀ kékeré yẹn, eléyìí ọkùnrin nìkan la lè lò fún. Kí ló dé tẹ́ fi lè lò fún obìnrin? Torí ó yàtọ̀, ẹsẹ̀ obìnrin ó yàtọ̀ sí ti tọkùnrin. So eléyìí ti tóbìnrin ti tọkùnrin lélẹ̀. Then mo ní kan náà ní bíbá eléyìí ti tóbìnrin lélẹ̀. Ẹ rí pé ó yàtọ̀ sí ara wọn. So eléyìí 38 lélẹ̀, bó a lè lò fún ẹni tó ń lo 39 tí kò lókè ẹsẹ̀. Ẹ mọ̀ pé òkè ẹsẹ̀ tún máa ń matter. So tí kò lókè ẹsẹ̀ a lè lò fún size 37 a máa fà sẹ́yìn, ó depend lórí size tá a bá fẹ́. Then ẹni yẹn ló máa mọ bó ṣe máa place ẹ̀. Ẹ ṣe ìkan náà bàtà tẹ́ ṣe lẹ rí lẹ́yìn ẹ mú bàtà yẹn kẹ́ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ṣe ẹ bá sọ̀rọ̀ nípa bàtà yẹn ẹ fi wọn ará alẹ́ bọ̀ ará alẹ́ ṣe ń rí yẹn ara bàtà tẹ́ ṣe ni ẹ sọ̀rọ̀ nípa bàtà yẹn fún wa. Tí in case téèyàn bá fẹ́ order fún ní àwọn fẹ́ hems, this is one of àwọn pattern hems. So hems lélẹ̀. So àwọn ẹlòmíì wọ́n lè ní àwọn fẹ́ inú ẹ̀ kó jẹ́ brown, ó depend lórí inner inú tẹ́ bá fẹ́. Eléyìí red lélẹ̀, but kò mean pé torí pé lè jẹ́ red everything náà máa jẹ́ red. A ní ìmíì tó jẹ́ cream colour ní inú ẹ̀, so a ní ìmíì tó jẹ́ pé white, ó depend lórí
nǹkan tẹ́ni yẹn bá fẹ́, then colour tó bá fẹ́ eléyìí náà kì í ṣe torí pé ó jẹ́ black ó máa jẹ́ black, we can do it in white, in brown, different colour tẹ́ni yẹn bá fẹ́. àwọn èròjà wo lẹ fi pò pọ̀ bẹ́ẹ̀ ṣe dín yẹn kọ sáré sọ wọn nǹkan tẹ́ fi pò pọ̀ fún wa. Okay, ní inú ẹ̀ bó ṣe wà yìí a ní leather board, a ní mako ní inú ẹ̀, then a ní leather, lining leather, then we have the sole. So gbogbo eléyìí la lò tó fi di odindi báyìí. ẹ ṣe ìkan tún wà lẹ́yìn yẹn ń bẹ̀ yẹn bá wa ẹ bá àwọn amúgẹ tó wà sọ̀rọ̀ ń pa yẹn náà tó dáa pé ó tún yàtọ̀ sí yẹn náà ni àrípò yàtọ̀ díẹ̀ sí eléyìí tẹ́ fún. eléyìí títọkùnrin lélẹ̀, then eléyìí títóbìnrin lélẹ̀. So ẹni tó mú design yìí nǹkan tó ń fẹ́ ní tiẹ̀ yẹn, bí mo ṣe sọ earlier, oríṣiríṣi design ló wà, oríṣiríṣi pattern ló wà. ṣé lẹ́dà náà ló wà lórí eléyìí báyìí? Eléyìí náà lẹ́dà náà ni, torí ẹ̀ ló jẹ́ pé oríṣiríṣi lẹ́dà là ní, a ní animal skin, so nǹkan tó ní kálukú bá fẹ́ ló máa order fún, so nǹkan tẹ́ni yẹn order fún òun là ń bá ṣe lọ yìí. So ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. nínú ilé ọ́fíìsì yìí kejì mo rí machine kan bẹ̀ màá dẹ̀ fún ara tán wà tán wò pé àtiwọ́ náà machine kankan máa fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ nípa machine yẹn náà kó tún lè ara lè dáadáa. Okay. ṣe. Machine ti tọ̀dọ̀ wa lélẹ̀ ta fi ń rán bàtà. Àwọn bàtà míì wà tó jẹ́ pé ó require ká sew ẹ̀ ká rán. Àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé ìmíì kò need, ó kàn máa jẹ́ plain. So machine eléyìí la fi máa ń rán. Irú eléyìí nísìnyí ta fi rán ètè tiẹ̀. So eléyìí la lò ta fi rán. So machine ti tọ̀dọ̀ wa ní eléyìí ta fi rán. kí lorúkọ tó ń pe machine yìí báyìí? Normal wọn máa ní industrial machine. So this is our. ṣé lè tó fi ránṣọ náà lélẹ́yìí ni àbí ó yàtọ̀ síra wọn? Àwọn ẹlòmíì máa ní the same thing, àwọn ẹlòmíì máa ní nǹkan kan náà, but eyín ẹ̀ àti bàtà ẹ̀ ó yàtọ̀, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. bó ṣe téèyàn bá nírú machine yìí náà ṣó sì lè ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí náà? Ó lè ṣe àwọn normal machine singer yẹn, àwọn yẹn náà ràn, so ó depend lórí bágbára oníkálukú bá ṣe gbé. torí kó má di ká máa dẹ́rù bọ̀ ohun yẹn wà tó wà nínú machine. Rárá o, machine àwọn kékeré yẹn náà ràn, so ó depend lórí bágbára bó oníkálukú bá ṣe ní agbára sí ló ṣe máa ra machine, but ilé convenience mọ̀ the other one yẹn máa so but ilé convenience tẹ bá máa rántí gbẹ́sẹ̀. ó tó bí èlò ń gbà tẹ́ra machine yìí tẹ bá rántí bí èlò ni? Ó tó ṣe 130 ṣá, 130, 135, but ìsìn yìí ti gbowó lórí o. machine kan ló tún wà ń bè yìí tí ó ti ń ṣiṣẹ́, kí lórúkọ machine rà pé kí ni nǹkan tí ẹ fi ń ṣe? Eléyìí filing machine la máa ń pè, so a máa fi ń smooth bàtà. So irú bí mo ṣe ṣe léyìn ní ìsìn ó máa ní ìdí láti file ẹ̀ kí n smooth ẹ̀ so that ó máa lè wà okay péyàn láti wọ̀, because a lè wọ̀ báyìí wọ́n á ti mọ̀ pé kíní, so eléyìí la máa lò ká máa fi smooth ẹ̀ tó máa fi wà. ṣé tí o bá fọwọ́ sí kò ní kéèyàn lọ́wọ́? Ó máa kéèyàn lọ́wọ́ o. tó bá lè ṣẹ́kọ̀ọ́ lè sáré jù lókè ẹ̀bẹ̀ ṣe máa ń fi fáìlì. ṣé bàtà kọ́kọ́ àtẹ máa ń ṣe tó lè má gbọ́ eré ìkọjá tó ṣe é ṣe tó possible?
Kò sí bàtà tá a fẹ́ ṣe tí kò ní gba orí bíbá ìkọjá. Irú eléyìí fún filing lélẹ̀ tó bá yẹ pé irú nǹkan báyìí náà la fẹ́ lò fún ọkùnrin. So bá ṣe máa ṣe náà lélẹ̀. Tó bá jẹ́ pé irú eléyìí la fẹ́ ṣe, báyẹn kọ́kọ́ máa ṣe lélẹ̀. So bó ti di dandan ká fáìlì ibi báyìí torí òun la máa lẹ̀ mọ́lẹ̀ so that ó máa lè gum dáadáa, ó máa lè make sense. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yẹn rálé tí bọ́dún ṣe fáìlì fún wa ń bẹ̀ yẹn náà a lè má lè jàǹfààní gbogbo ẹ̀ tán àmọ́ bá ṣe ń mú yín náà ká máa mú díẹ̀ díẹ̀ ẹ sì gbàdá kàn sí wọn náà fún wọn tẹ́ bá fẹ́ bá wọn sọ àlàyé tẹ́ bá tó fẹ́ kọ́ ṣe fún wọn ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ti kọ́ wa lóríṣiríṣi iṣẹ́ yìí náà ṣé ó wá náà wọn ìdojúkọ tó wà ń bẹ̀ náà tó ní pẹ́sẹ́ ìsọ yìí náà gbogbo ẹ̀ náà dùn ṣó náà kọ́ tí ẹ gbé ó jẹ́ bí ìdojúkọ tẹ̀ ń dojúkọ nídìí iṣẹ́ yìí kí làwọn wàhálà kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ náà tó ní gbogbo ẹ̀ náà kọ́ lè jùlọ bẹ́ẹ̀ yẹn kọ́ ara ilé náà mọ̀. Bẹ́ẹ̀ ni ìdojúkọ tó wà ń bẹ̀ náà ni wípé ẹ mọ̀ Nàìjíríà la wà so ojoojúmọ́ ni nǹkan wọ́n tọ́ba débi tá a ti ra material ní ìsinyìí nǹkan tá a rà lẹ́yìn nìkan la máa rà ní ọ̀la so ìgbà míì ó máa ń jẹ́ kí àwa náà ká gbé price lórí ọjà ẹ̀dẹ̀mọ̀ ènìyàn tó délé ní tó ṣe bàtà 5,000 tó wá padà wá lọ́la tí wọ́n á ní kò gbà mọ́ 6,000 àbí 7,000 wọ́n á ní kí ló ṣẹlẹ̀ ṣe mọ̀ pé àwọn ènìyàn náà wọn ò prepare fún so definitely wọn ò ní rà wọn lọ sí wọn nìyẹn so kọ́sẹ́yà máa ń fèsì náà nìyẹn then mostly àwọn nǹkan tí a máa ń rà náà nígbà míì pẹ̀lú bó ṣe wọ́n tó náà kì í ṣe gbogbo ẹ̀ náà la máa rí so ìgbà míì ó lè jẹ́ pé kò la máa ti lọ ra ọjà ká máa gbé wá sí ibi báyìí so ká tó sọ pé ara ẹ̀ mọ̀ stress then owó mọ́tò fi padà gbogbo ẹ̀ náà ó jẹ́ kí gbogbo àwọn kinní yẹn kó lọ sókè so àwọn. ẹ̀yin ò ní wàhálà ọ̀rọ̀ iná ò bẹ́yìn rárá. iná ní Nàìjíríà yìí mi tẹ̀ believe pa ṣe ní iná Nàìjíríà náà so mostly generator irú ìjẹta àná mo run gen all through ni so ẹni tó bá dẹ̀ ti ní nǹkan tó fẹ́ ṣe kò ní ìdàtí dúró ti iná ìjọba anything government is just so you have to be on your own so mo ti feel pé tí n bá ti fẹ́ ṣiṣẹ́ mi tó bá ti wà tó bá ti fi lè fuel gen òun ṣiṣẹ́ lọ nìyẹn so ní ìdàtí dúró de iná ìjọba. fọwọ́n tó ń wọ̀nyí lé báyìí sí iná bó tẹ̀ bá rí pé ẹ̀ ń dán gbogbo ẹ̀ náà ń ṣáná wọ́n mọ̀ pé iṣẹ́ yìí ṣé tọrọkọ́bọ̀ náà wà níbẹ̀ téèyàn lè ṣe téèyàn lè wò pé mò ń ṣiṣẹ́ yìí mo dẹ̀ rí nǹkan kan bẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni pẹ̀lú bá ṣe ní wípé gbogbo nǹkan wọn náà géènì wa náà ṣì wà ní orí ẹ̀ ó wá lè má pọ̀ tó ìgbà tí nǹkan tó less but we still thank God. iṣẹ́ ṣe yàn ṣe téèyàn fi lè máa bẹ́ bí bọ́mọ bára ní iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni àwọn irú àwọn ọ̀gá wa tí wọ́n ṣe kíní wọ́n ti like they have really made it nínú ẹ̀ so irú àwọn ọ̀gá bíi àwọn ìtẹ̀lẹ̀ now look at them now they are living big they are living large so gain wà ní. so ẹ lè gba àwọn èèyàn tán wọ̀nyí pé kọ́kọ́ ṣe yìí tó bá mọ̀ dáadáa wọ́n á fi jẹun wọ́n á fi mu. bẹ́ẹ̀ ni mo lè gbà wọ́n nímọ̀ràn dáadáa like if they want to go into it they should just go into it kò sí nǹkan téèyàn ṣe tọ́lọ́run bá ṣáà ti bless èèyàn tálùbáríkà bá dẹ̀ ti wọ̀ ọ́. sọ́wọ́n ọ̀rẹ́ yín obìnrin wọn á ní máa wọ̀ yín tán wò pé ìdí ṣọ́ọ̀bù kan lè jókòó tó ń ṣe bàtà jájọ lọ ìgboro mo níyàn kan ṣé pressure yẹn ò ń get across sí yín pé ọ̀rẹ́ mi yẹn dẹ̀rẹ̀ ó ń lo fóònù ńlá kan kíní kan dẹ̀ ni èmi dẹ̀ ń jókòó toró ṣe pàtàkì ká débẹ̀ yẹn náà ṣé kò ń ròǹgbà míì náà ń pè mi ò kí ń rò ó reason tí mi dẹ̀ ṣe kí ń rò ni wípé let me start from where I came from the family I came from. Dádì mi á ní tí mo bá rí ẹ nínú mọ́tò tó ju mọ́tò mi lọ máa nà ẹ́ sọ̀kalẹ̀ ni so wọ́n á fẹ́ wo irú pressure yẹn they brought us well so mi ò kí ń I don't feel pressured mi ò rórí pé èèyàn ní nǹkan dandan mi ò rórí. àwọn òbí ni mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ báyìí lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wà tí ẹ máa ní ọlọ́pàá tẹ́ dàrí ilé ìwé mo fẹ́ kó lọ tipátipá kí ẹ fẹ́ bá mi sọ fún àwọn òbí yẹn
pápọ̀ yálà wọn tó ń wò yín báyìí àbọ̀ wọn tí àwọn kan wò tó máa jíṣẹ́ fún wọn ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. Mo fẹ́ rọ àwọn òbí wa pé kí wọ́n jọ tọ́mọ bá ní òun fẹ́ lọ kọ́ iṣẹ́ kọ́ fún wọn ní total support. Tí kò bá wúlò fún lẹ́nu definitely ó máa wúlò fún lọ́jọ́ ọ̀la. Ó lè má lò for now kó wò pé òun sì ní nǹkan tó ń bọ̀. They will get to a point tó jẹ́ pé wọ́n á wò pé no iṣẹ́ tí mo kọ́, let me just put it into practice. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni, we need your total support. Tọ́mọ bá lóun fẹ́ kọ́ iṣẹ́ kó jẹ́ kó fún ní 100% support wọn. Kò sí iṣẹ́ téèyàn kọ́ ní ìsinyìí tí kò ní wúlò fún yàn, téèyàn ò dẹ̀ ní make owó ẹ̀ ń bẹ̀. Then ayé ìsìn gan ò gba kò fi bẹ́ẹ̀ sí white collar job mọ́ níta, because tẹ bá délé ẹ padà wá, eléyìí ẹ padà wá, eléyìí ẹ padà wá. So it's better kéèyàn kúkú wá nǹkan tó máa ṣe wẹ́rẹ́dìwẹ́rẹ́ kó tó lajú kó tó ṣe gbogbo ẹ̀ ti máa plumb. So àwọn èèyàn wò yín báyìí sí tó yẹ kí wọ́n rí iṣẹ́ yín tó dẹ̀ máa fẹ́ràn kan báyìí ṣe àmọ́ ìlú Ìbàdàn lẹ́wà àmọ́ káàkiri iṣẹ́ àwọn tí ò bá sí Ìbàdàn tó fẹ́ kẹ́ bóun ṣe bàtà báwo ló ṣe jẹ́ ṣé wọ́n láti wá rí yín ni àbí èèyàn mi wà lókè òkun tó mọ̀ kán máa pè ń pọ̀ wọ́n ní ìdí bàtà báwo nìyẹn ṣe ń ṣe ṣọ́ láti wá rí yín gangan nìkan tó lè bá wọn ṣe bàtà ni. wọn ò ní ìdá ti rí mi because even most of our customers mi kì í ṣe gbogbo wọn ni mo mọ̀. Ẹlòmíì kọ́ lè ní mo ní àwọn míì tó kàn máa pè we want this size wọ́n á dẹ̀ explain èmi lè ní mo lókè ẹsẹ̀ díẹ̀ okay tó bá ti sọ gbogbo yẹn design wọ́n lè send design sí mi lórí phone so tó bá ti ṣe gbogbo yẹn ìjọ tó máa gba bàtà wọn a máa sọ fún wọn wọ́n dẹ̀ deliver fún wọn. kò síbi tá ẹ lè deliver sí. kò síbi tá à ń deliver lẹ́kọ̀ọ́ a lè deliver Ìlọrin so far àtẹni yẹn bá ti sọ delivery fee tó dẹ̀ ti ṣe ìkíní we are all good. So ẹ ṣé ẹ bá mi pe nọ́mbà yín fọwọn tí wọ́n fẹ́ kẹbọ wọn ṣe tó pàápàá tó bá jẹ́ WhatsApp nọ́mbà torí ìyẹn máa ṣe kọ́ lè máa send picture nǹkan kan pé tó bá fẹ́ bá yín dòwò pọ̀ ẹ bá mi pe nọ́mbà yín síta fún wọn. okay 08074277004 08074277004 nọ́mbà mi nìyẹn òun náà dẹ̀ ni mo fi ń ṣe WhatsApp so DIEKOLAS world so. ẹ polówó wọn ti rí bá wọn ti rí bẹ́ẹ̀ ṣe sọ dáadáa yẹ polówó iṣẹ́ yín polówó ẹ̀ fún àwọn èèyàn pé kọ́ máa bọ̀ kọ́ wá ṣe bàtà kò sí ìtẹ́ lè ṣe promo yẹn ṣe. okay Oyenuga Yotomo ni mò ń jẹ́ but CEO DIEKOLAS world so we based in making slippers, shoes, we make belts too. So irúfẹ́ bàtà tẹ bá fẹ́ shoe tẹ bá fẹ́ ṣé ó wà ń bẹ̀ wà ní àwa ń bẹ̀ fún yín DIEKOLAS world is there so ẹ wá kẹ wá bá wa dòwò pọ̀ ẹ patronize wa and I promise yín wípé and ever disappoint yín and a child will convince you. ẹ kí àwọn customer yín tó ti ń patronize yín ẹ kí àwọn náà. Mo kí gbogbo ẹ̀yin customers mi lọ́tùn lósì tẹ̀tí ń patronize mi látẹ̀yìnwá mo kí yín gan-an. I pray that God will continually bless you so that you keep patronizing me. Thank you very much. DIEKOLAS world loves you.